bá bá ń lo lórí burúkú ní ọkùnrin lórí àgbọn ìjẹ̀bú ológun dúdú yìí o. Ẹ wo ohun tó sọ nípa Olúwo àtàláàfin Ọ̀yọ́. Kí n tó sọ tàláàfin Ọ̀yọ́, ẹ kọ́kọ́ wo tolúwo náà. ọ̀rọ̀ Olúwo kò ní ìtumọ̀ bọ́ bá sọ kankan lónìí tí ẹnikẹ́ni ò sọ rárá ní gbogbo àwọn tó ti ń sọ̀rọ̀ nípa Olúwo ó ní wípé wọn dìfá fún Olúwo. Kò sí ẹnì kankan ẹ sọ pé ológun dúdú sọ. Ṣé pé lórí ibú ni ó ní wọn ò dífá fún Olúwo tó fi jọba? Ẹ dákun, ọba àlù tiẹ̀ tí wọ́n dífá fún, ọba àlù tiẹ̀ tí wọ́n dífá fún, tẹ́ bá ti ní ẹ̀kọ́ bọ̀ wá lẹ́nu, àwa náà mọ̀ dé yín jẹ, kò sí tọ́jọ́ mọ́. Ológun dúdú kò ní yí ọdún tó bá wà. Tí ẹ bá yẹ pọ̀ lórí ibú èèyàn, ọba àlù rẹ tí wọ́n dífá fún, ká gbà pé wọ́n dífá fún un, bí tẹ́ pé ifá náà kọ́ lọ yan ọba àlù rẹ, tí ẹ bá ṣe ìrànlọ́wọ́ àwọn kan ọba àlù ẹ fi débi ọ̀wà tó fi débẹ̀, ká tiẹ̀ wá gbà pé ifá lọ yan ọba àlù ẹ tòótọ́. Ẹ̀yin yẹn wọn mo fẹ́ gbé yín débì kan. Tẹ́ bá rántí ní ìyá 2020, ìlú tó ní dífá fún tó ní túbà tí ń túṣẹ̀ rèé o ni mo fẹ́ sọ̀rọ̀ lórí o. Ní ìyá 2020, ṣé ìlú rẹ tí wọ́n ti dífá tí wọ́n fi yan ọba ó túbà túṣẹ̀ ni wọ́n láwọn ọmọ ìlú lọ da oògùn sínú omi àwọn ọmọ iléèwé? ìdí ìwé ìròyìn tó gbére èbó ní tí ìwé ìròyìn gbé àkọ́kọ́ nù. Ẹ̀ẹ̀kejì ni wípé ìlú tó sọ pé fá lọ yan ọba yín tó yàn yín bẹ́ẹ̀ torí pé wọ́n yan fíìsì kan tó gbé ọ̀tẹ̀ yín lọ́rùn, ẹ̀ ń gbégún ẹ̀ lọ gbẹ́bọ sẹ́nu ọ̀nà iléèwé gíga ìlú yín, gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe gbé ńgbà náà lè fẹ̀ torí kìsì kan gbà náà. Aláì ológun dúdú yìí abá ńlá wè lọkùnrin torí ẹ̀ dàbí èso gbáyé. Sẹ́gbẹ́ ti yẹ kó ti yá wèrè ológun dúdú àbí náà pẹ̀lú ológun yẹ́lò sí ni ọ́. Ọ̀rọ̀ Olúwo ni ó padà pa ọ́ dànù ní ọ̀hàn ọdún náà. Ìrònú Olúwo ló ṣe kíni ni ó sì padà gbẹ̀mí lẹ́nu rẹ tó bá ṣọ́ra kọ́ lọ já olóyè Olúwo ò dìgbà fólúwo ti gbá fólúwo. Ìrí ọba wí ná iṣẹ́ owó ló ń ṣe tó sì jẹ lọ ń wá. O tún wá wò sùnsùn ó ní Aláàfin Ọ̀yọ́ wọ́n ń ta ẹrú, wọ́n ń ra ẹrú, wọ́n ń ṣe gbá kínní kan Ọ̀yọ́ tó jí pé torí pé bẹ́ẹ̀ ni gbógun nípa Ọ̀yọ́ tó jí náà pé ṣé torí pé Ọ̀yọ́ tó jẹ́ Ọ̀yọ́ tó jí. Kí ló tẹ̀ sọ bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ tó jẹ́ pé Ọ̀yọ́ tó jí ní jẹ́? Kí ló tí ẹ̀ sọ ní Ifẹ̀ tó jí tó jẹ́ pé Ọ̀yọ́ tó jí ní jẹ́ tí ìbá ẹ̀pọ̀ ọ̀yà lórí ibú èèyàn ẹlẹ́nu wọ́yọ̀wọ́yọ̀ bí ẹran ọ̀dẹ̀dẹ̀ yẹn ó sọ dẹ́kun lórí wèrè. Kí ló tí ọ̀jẹ́ Ọ̀yọ́ kí ló tí ọmọ ẹgbẹ́ Ifẹ̀ tó jí kéèyàn dàgbà tó báyìí kọ́mọ́ ní làákàyè ológun. Ọ̀gá o Ọlọ́run ló jẹ́ àti gbọ́n o ìgbà wọn akékeré tí máa ń gbọ́rọ̀ arákùnrin yìí wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ yẹn gidi ni láì mọ̀ pé kò ní èèyàn ni. Ológun dúdú kọ́ ológun pupa ni òpònú ayírádà. Ọba tí ń wá gbẹgẹdẹ àbùkù lọ́mọ kan èyí sì wọ́n nìkan lọ́mọ dákan mọ́ ó rí pé mo tún pẹ̀rọ̀ sọ níbi náà mo pẹ̀rọ̀ sọ èyí tí ń bà tó wá nísìnyí pẹ̀rọ̀ sọ máa ń là kalẹ̀ fún mi pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. Àṣọ olórí ibú àtòkò wa balẹ̀ jẹ́ àwọn ọmọ ẹrú.